dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run èmi ń bẹ̀ ọ́. Kó dùn kó pọ̀ kó pẹ́ mo ń bẹ̀ Olúwa. Títí bàbá wa Ṣeun Kàmálì mú fún tí Ìlọrin. Kó dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run èmi ń bẹ̀ ọ́. Kó dùn kó pọ̀ kó pẹ́ mo ń bẹ̀ Olúwa. Títí bàbá wa Ṣeun Kàmálì. ọ̀bẹ̀rán fún lọ́mùsẹ̀ owó ni àmọ́ ìrún àkàn bẹ́ẹ̀ ṣe ìsọ̀fọ̀ bẹ́ẹ̀ ṣe mú ẹ̀ ní ẹ̀rọ máa ṣe lù olótún ẹ̀ máa mú kàrẹ̀ wá máa fi tọ̀ a máa fi di ọwọ́ rẹ̀ olótún ẹ̀ ṣe o àbẹ̀tẹ̀sọ̀ bẹ́ẹ̀ bóyá ó mú àbí èmù. Kó nẹ́ẹ̀lì bó mo máa ṣe máa dọ́bẹ̀ lé. Ẹgbẹ́ yé bẹ́ẹ̀ pílásìkì ẹ̀rù wò. Kábíyèsí bàbá mi. Kó nẹ́ẹ̀lì bó àwọn àfà àwọn èèyàn tó lọ́pọlọ tó ń ṣe kí ní àfà kí ẹgbọ́rún àfà mi sọ náà. Sọ́dà kò bá kàn ní ẹ̀kọ́ lè mọ̀ fún àṣẹ máa dọ́bẹ̀ lé. Bẹ́ẹ̀ náà máa ká máa dọ́bẹ̀ lọ́wọ́ tó. Ọpẹ́ tí a dá ọpẹ́ wa náà kọ́ lórí pé tí ọpẹ́ náà ṣe kọ́ ni pé àkọ́kọ́ bàbá wa tí a wá bá níbí tó jẹ́ bàbá wa olótún àgbà fún wa ní òkè àbí bẹ́ẹ̀ kọ́ bàbá wa olótún ìdẹ́po Ọlọ́run ò pè wọ́n lókù kó tó èèní torí pé àwọn iníkéwu wọ́n ní yohibo lè mari ayé tá a mọ̀ náà ọ̀yábàdá ìyá àràdà ẹ̀dá lè máa rò lọ́kàn ara ẹ̀ pé mo fẹ́ ṣe báyìí tó bá wọn Ọlọ́run á ní irọ́ ló pa kò ṣeé ṣe Ọlọ́run tó ní kíntè ní ṣeé ṣe níṣojú bàbá Ọlọ́run kò tó bàbá lọ́rẹ̀ ẹ̀mí wọn àlàáfíà tó lálùbáríkà tí wọ́n fi lólé ayé pẹ́pẹ́pẹ́ Ọlọ́run kò bá yọ̀ dẹ̀ má
fàárẹ̀ dè wọ́n mọ́lẹ̀ má fàìsàn dè wọ́n mọ́lẹ̀. Ọpẹ́ kejì ni pé gbogbo ẹ̀yin bàbá wa Olótun tí ẹ wà ní káàlẹ̀ àti báyìí náà dúpẹ́. Òsín pẹ́tò àwọn ìtẹ̀wé Ìtàntẹ̀bọ̀ wọn máa mú Olótun wọn bọ̀ àìdẹ̀ lébọ̀ sí ní o kí dẹ̀ dé Olótun wáyé náà ti gbèsè Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. Abáyìí náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Abáyìí náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run má ṣe láì gba ọpẹ́ wa. Ọpẹ́ kẹta ni Olótun tí a tún mú wá. Lórí lójú ọmọ kéékèèké mú túmọ̀ rẹ̀ o. Ọlọ́jùkọ́ ìgbérágbè abẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọba fẹ́rẹ́fẹ́rẹ́ tó kù. Ọba tó ń yanjú ẹ̀ débi tó dé yìí èyí tó kù náà Ọlọ́run bá yanjú ẹ̀. Ọlọ́run bá yanjú ẹ̀ ẹ̀mí gígùn àlàáfíà tó máa fi lo àyè náà pẹ́pẹ́pẹ́pẹ́ Ọlọ́run bá yanjú ẹ̀. Àárín rẹ pẹ̀lú Ìtàntẹ̀bọ̀ Ọlọ́run má jẹ́ ó dàrú. Àárín rẹ pẹ̀lú àwọn bàbá wa Olótun Ọlọ́run má jẹ́ ó dàrú. Gbogbo ẹ̀yàn ṣe fún ẹ bí jẹ́ ìdùnnú ẹ má padà sọ ní ìbànújẹ́. Lẹ́yìn náà wa náà ta wá bá ẹni rẹ yọ̀ abá ẹni rẹ jó ọlọ́dàkùn ire ìdùnnú Ọlọ́run kárí gbogbo. Ọlọ́run wọlá ìjókòó ìgbésàdúrà náà gbígbà fún wa wọlá bismillahir rahmanir rahim wàdùhà wàlé ìsàlàjà wọn wá dáká orúkọ wa wọlá àkínátù hẹ́rù lákàmínà ìlà wọlá sọ́wọ́ àyíkẹ́rọ̀ fúkà fàdúrà alámìyá kíkà yàtí wọn fáwá wọ́wá jẹ́rẹ́ka dọ́ọ̀là fádà wọ́wá jẹ́rẹ́ka àyílà fàájì wọ́n yẹtí wọn fọlá wọ́n láìlà bàlá tẹ̀lé wọ́n máa bí ní ìmọ̀tòrò bíkà láhàúlà wọ́lá wọ́tà ìlà sọ́dọ̀ ẹ̀lá nàbí ẹ ṣe sà wípé ẹ lè ti tẹ̀lé ẹ̀ bá táìmù ta sọ yẹn 50,000 ẹ dá wa lóhùn bóyá kẹ̀kẹ́ kó àwọn ilé ìpadà ẹ dá wa lóhùn owó dé tí kò máa ní bàbá oníbàbá inú òtútù bí ìwé ìjókòó sí ẹgbọ́n tó ń pè 86 ní bàbá yẹn one of the oldest Oloritun ẹbí máa wọn wà tó wà ní ìfàkà ló sí náà lórí ẹ̀dùn ìjẹsà ìyẹn tẹ bá dá wa lóhùn ẹ sọ̀rọ̀ lókè àwọn tó tẹ̀lé wá wọn bọ̀ ẹ wá gba àdúrà oyè Olótun ẹ jẹ́ ká ṣàdúrà rẹ kẹ́ máa lọ lé. Màmá Olótun ẹ mú kíní sápò àbí kẹ́ mú fún ìyàwó yín ẹ má mú ìyàwó ẹ tó rárá ara délé pè kó má lọ rí wọn. ẹ mú àgbò kó dà lè lè anọkùn láìsà ẹ má ẹ pẹ̀lẹ́ gbọ́n mi jọ yẹ ó yẹra ẹ ní. Bàbá ẹ dáwọ́ ẹ ní lọ́tọ̀. Màmá ẹ dáwọ́ ẹ ní lọ́sìn. Yúùtù ọkùnrin kan dání níbi tí màmá yẹn ti dání. Yúùtù obìnrin ẹ ti wọ́pọ̀ ní. ọsàn yẹn kò yẹ àwọn dáadáa kò ní kọ́. Oye ẹ máa mú bọ̀. Ẹ mọ wẹ̀lì mi lọ́wọ́. Ní orúkọ chairman OKE-IWADE Council of Oloritun Alhaji Moshood Ìbíkúnlé wọ̀bí àgbà ẹ̀ wọlé sí OKE-IWADE. Àsìkò tó dé yìí ò ní dàrin wa rú o. Ó ní ṣe tẹ̀lé lọ́tọ̀ wà gbọ́ràn ṣe ní ẹ̀rùn àwa ní àgbọ̀ràn ṣe ní ẹ̀rùn lédè àwọn èyí tẹ̀lé wa rè wọ́n ní kábàámọ̀ wà gbọ́ tí wọ́n wà ní àgbọ̀ tẹ̀lé wà á pọ̀ náà kò ní bẹ̀ ìgbà ní ajé àwọn àgbàlagbà wọ́n ró nìkéré ẹ̀rùn ẹ̀ má kájú ẹ̀rùn ẹ̀ akátà tẹ̀bọ̀ tòótọ́ rà mọ̀ sọ̀fọ̀ pọ́n ara ilé ni. Bọ́ọ̀n kò ti rí wàá rí tẹ̀lé ṣe ní kábàámọ̀ kò tó lò ó. Èyí ṣe ní ìdàgbà tó jẹ́ kọ́n bá mú bàbá òkú ọ̀ kọ́n bá mú awójẹ kọ́n bá mú adé aláàtìṣe ìlú pa orí wọn ṣe bí ìgbà ẹ̀wọ̀ ìlú wọn ọwọ́ mi ní ju ẹni ọwọ́ àdúgbò tuntun rẹ ní OKE-IWADE bó o máa ṣe déédéé ikú bó o máa fi dé dùn rẹ orúkọ rẹ máa dọ́dọ̀ ìjọba ní agbára Ọlọ́run wé ní kú ọ̀nà bí Now,
nísìnyí màmá àbí bàbá kí lélẹ́yìí obì ẹgbà ẹbí ṣàdúrà wọn. wọ́n lórí tí bàbá bá Titilayo orin tó jẹ yìí orin kábàámọ̀ orin ìdílé bámọ̀ kí má jẹ́ kó má jẹ́ tiẹ̀ má jẹ́ ká wà á máa lọ́dọ̀ wà á máa bọ̀ ẹni tí ò dágbére owó kò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àìsí ọ̀rọ̀ àbíjẹ́ ìyá rẹ̀ àlàáfíà tó fi ṣe láàyè ọ̀rọ̀ àbíjẹ́ ìyá rẹ̀ orin kábàámọ̀ wájú. olóòtú àgbọ̀yìn àsìkò ẹjọ́ ló ti àwọn ọmọ yorùbá ń ta àtẹ̀bọ̀ àsìkò ẹjọ́ ló tún ń ta àtẹ̀bọ̀ ìtàtẹ̀bọ̀ alọ́wájú o á ní orúkọ ọmọdé o á ní orúkọ àgbàlagbà gbogbo ìlọsíwájú wa ń tàbọ̀ ló máa rẹ̀yìn o gbogbo ohun tuntun tó máa wọ́ ta àtẹ̀bọ̀ o á ní kábàámọ̀ fún kéèké àfihàn yẹn jẹ o ike akébí o ìyá akébí ẹyọ ọmọ ìyá fún ìgbé o ọlá ṣùgbọ́n náà bí ká. eléyìí nǹkan. adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tí wọ́n jẹ́ bàbá àwọn làwọn bá gbọ́dọ̀ lé nígbà táwọn ṣe lélẹ̀ náà máa pè wálẹ̀ náà kọ́ má tún fún àbànújẹ́ fún alẹ́ ní bàbá yìí lórí gbogbo àwọn olótú tó wá lẹ́yìn bàbá yìí tọ́ bá máa pè wá kọ́ má tún fún àbànújẹ́ lórí tọ́ bá lọ tọ́ bá bọ̀ kọ́ má kó bínú Ọlọ́run lórí gbogbo àwọn àgbàlagbà ló ta àtẹ̀bọ̀ àti wọn bàbá tó fẹ́ tọmọ dáadáa àtọwọn ìyá tó fẹ́ mọ rí tèrè nígbà táwọn adé olótú wọn ní tílé gbòkú wọlé wọn ní tílé gbòkú síta lágbára òtá àtẹ̀bọ̀ ní dáàlú nígbà tá ìwájú olótú ìtàtẹ̀bọ̀ àní dààmú àníwá ìtàtẹ̀bọ̀ àní sáré ìtàtẹ̀bọ̀ àní sáré wọlé àní sáré jáde agbára tí gbogbo wa kéré tóbi kò ní pẹ̀lú ọkọ̀ wọn á kó lótú náà pé ẹ ti wá jẹ́ báyìí o ní agbára Ọlọ́run ara yẹn máa fi jẹ́ nígbà tí ẹjọ́ lótú yìí tẹ́ bá náwó báyìí á máa tó tẹ́ bá jókòó bá wọ̀nyí á tó ẹ̀yin náà dàpọ̀ wọ̀nyí tó tó ẹ̀ ní dààmú lágbára Ọlọ́run gbogbo ìtọ́nà wa ṣe fún ipa pátá ẹ̀yin délé bò kọ̀ mọ́ ẹ̀rù tábí ẹ̀ mọ̀ kí n tú olójú wọn ní gbòkà yín wọn lójú gbogbo àwa ọ̀dọ́nù tàǹtẹ̀bọ̀ láti orí sàmánù wá títí lágbára Ọlọ́run nígbà tẹ́ ti wá gbọ́ lótú yìí inú wa máa dùn tàǹtẹ̀bọ̀ ayọ̀ tá bá ti ń bojú ẹ̀ tẹ́ bá ti ń rí wa ìdùnnú yá máa dùn náà máa dùn ẹ̀ ní wa sùkú lágbára Ọlọ́run ẹ̀ ní tiwa dáhùn lágbára Ọlọ́run ẹ̀ náà ní kojú àná ní dààmú lágbára Ọlọ́run mo wá kí gbogbo orí kọ̀ọ̀kan tó bọ́ lótú wá síbí bàbá ṣe ń lọ ní lágbára ẹni kò bànújẹ́ lágbára ẹni kò kí ló ń tún ọjà lọ síbi Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ àwọn bá ti ṣe lóṣù ìtúgbà ti pẹ́ ló máa ṣẹlẹ̀ lágbára lọ́la wà lálẹ́wà lákò wá ta ìlà bàyà. ẹ̀rọ àdúgbò wọ́n rí ló máa ṣẹlẹ̀ lé everybody o. ọmọ tẹ̀sí rẹ̀ wá ẹ̀yọ́ rẹ̀ gbé wa. mú wa yóò máa ń mú ibọ̀. ẹ má mú tọrọ. ẹ mọ̀ sí. Essa. Ọbẹ̀ ata. Ọkọ̀ṣọ́. Yéè. Tó ti ta sọ́sọ́. Kó dà sí tán kó lè dùn o. Kó dà sí tán. Ìyàwó rẹ̀ tọ́ ní ká lọ ọkọ̀ yọkọ̀ máa ń jẹ́ ẹ̀gbọ́n. Oúnjẹ yọ. Oúnjẹ yọ. Èkóró yìí sọ. Èmi là fi òun ṣàfihàn. Èmi là fi òun kì í ṣàfihàn. èkó ní mẹ́rù rẹ̀. Olóyìn bó ṣe ń jẹ́yọ̀ sí. Òun náà ẹ̀rọ sọ níbí. Òun náà ti sọ wà.
ẹ sọ̀rọ̀ àwọn àṣẹ abẹ́rẹ́ sí ní ìdásí. ọbẹ̀ ló máa dùn bí ìjẹun wò ó ní ọba ṣe ọbẹ̀ wọ́n bá fi iyọ̀ sí kọ́ wọ́n ń pè é àtẹ́ jẹ́ àfà ìmáàmù ẹ̀yin lẹ sọ àbí túràkì túràkì ló sọ ẹ̀yìn síbẹ̀ àbí òun ló sọ. Iyọ̀ yẹn ti pọ̀ jù. Iyọ̀ ti pọ̀ jù kí ọkọ̀ jù gbogbo 5,000. Ọ̀nà mo ti mú wọlé. Wẹ́rẹ́ ti owó díẹ̀ ni. Máa wọ́n sí ni. Díẹ̀ ni mo ti fi owó sí. Owó yóò tó. Ẹ dáwọ́ ẹ̀ padà olóòtú mo owó sílẹ̀ àfẹ́wó. Lóò ẹjọ́ owó yóò Máàkì ni wọ́n ló ti mọ ọkùnrin yìí. Ó ti mọ ọkùnrin yìí. Ẹ pẹ̀lú àwọn àmà sọ fún mi tí tẹ̀lé. Ó yẹ ìdílé. Ìtàntẹ̀bọ̀ ìdílé. Ògidì olú. Ògidì olú. Ìtàntẹ̀bọ̀ ẹ dìde o. Òun àtẹ́kùn fẹ́ o. Ẹsẹ̀ ti ń ro mí o. Ẹ gbọ́ àrùn oníṣẹ́ yẹn ṣe kékeré. Láyé fún 1,500. Ẹ lọ jókòó ẹ ṣe olótún ẹ ṣí fìlà yẹn. Ẹ mú ìyàwó wọn. Oloritun. Yẹ̀yẹ́ àjọ ṣe látàrí. Àjọ ṣàwádà. Lórí ìsọkúsọ àwọn èèyàn wa nígboro dédé àwọn olójú ẹ̀ dédé wọn ti ṣàwọ̀. Dédé àwọn olójú ẹ̀ kó o bá lọ ibẹ̀. Ìjẹ́ ẹ̀ bá ti mọ olójú láàrin wọn, wọ́n máa ń kọ́ sọ wọn kó múlẹ̀. A kì í múlẹ̀ nílò. Kó o bá ṣàwọ̀ rẹ̀ kó o ṣe ọ̀dọ̀ rẹ̀ kó o mọ̀ wá. Ẹ̀ bá jọ dé ilé ìgbìmọ̀ náà, á fẹ́ mú rẹ̀ pọ̀ náà. Báwo lẹ́yìn? Afẹ́ mọ̀ lọ́jọ́ fáńlẹ̀. But afẹ́ kó kùn sí àwọn ọ̀dọ́. Oloritun ọba. Nígbà tó rẹ̀ owó rà á fi omi fún un. So àwọn tó kù kan á fẹ́ ṣàdúrà. Àbọ̀ ọtí sínú ìlú fún un. Wọ́n fi ọtí yẹn fi ṣàdúrà. But omi tàbí tàfi tó yẹn òun ní pé mú mu. So Oloritun wọn ṣàwọn Oloritun. Ẹ ìkẹrẹ àdébẹ̀ wò. Ẹ̀rọ sọ̀fọ̀ wọn pèrè ìjọkọ̀ sọ̀fọ̀ ọ̀yà níbí náà. Àkẹ́ṣàwọn Oloritun. Níbi bẹ́ẹ̀ lórí pé àwọn ìlú náà jókòó yìí. Wọ́n á lè jẹ́rìí wa pé ní ilé ìtúnkọ́ wọn ń. Mítìnì Oloritun ní òkè ìjọ Tuesday. Second Tuesday báyìí ló ń wáyé. Èyí tó ń bọ̀ ń sìn ẹ̀yìn ló máa kàn. Torí pé ṣẹ̀ṣẹ̀ dé ní àbí sẹ́kítírì. Òun ló máa gbà á. Ẹ̀yin lẹ́ máa gbà á kẹ́rí sẹ́kítírì. Kẹ́ sọ ibi tẹ́ ti máa gbà á. Kẹ́ sọ fún wọn. A gbọ́dọ̀ mọ ibi tí ilé ìtún yín wà. Àbí ilé yín pàápàá tó wà. Káwọn ará àdúgbò yín pàápàá kan rí wa ká páàkì mọ́tò báyìí káwọn ní wọn. Wọ́n ń ṣe níbẹ̀ àwọn olótòrè ń ṣe mítìnì. Máì mọ̀ létè nílẹ̀. Níbi ọ̀rẹ́ wà níbi àti ṣe mítìnì kárí gbèdé ilé wọn. Tí wọ́n mọ̀ ní wọn.
kí mo mọ̀ lé o ẹsẹ̀ ní ṣá oko onírúgba wa pa mọ̀ lé ẹ̀ ok onírúgba ní èso onírúgba mo mọ̀ lé ẹ̀ so torí ẹ̀ wọ́n ń ṣàwọn lè jẹ́ àwọn olótún sìn wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún kẹ́bọ́ máa ṣàmì wọ́n bá ti ṣàdúrà tó àwọn olótún ẹ̀kọ́ bá ti ṣàdúrà tó ẹ máa fọwọ́ bá bọ̀ ẹ mọ̀ bọ́n ṣe ń ṣe ẹ má bẹ̀rẹ̀ sí ní mú owó wọn àá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹni ẹ̀ kọ́kọ́ kọ́ fàìlà ní ìta tó ṣàdúrà wọn yá. Ṣé pé ẹni èyí ṣe tó ń bọ̀ wájú ẹ máa ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ orí ọ̀rọ̀ olótú ó ní kọjá wọ́n ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti pọ̀ jù so ẹni tó dẹ̀ máa ṣe olótú nínú oṣooṣù olótú mọ̀ kò sí pé òrìṣẹ́ ó fẹ́ ṣe olótú plus gbàgbọ́ ni owó ńlá gidi ni kí owó kéré tó bá ń lọ sókè lọ́hùn sìn ẹrù ńlá ló máa di wà pẹ̀lú kẹrù kékeré pẹ̀lú ògo Ọlọ́run wà á rí aláàánú tó máa bẹ ṣe tó máa bẹ ṣe àṣírí ẹ̀ ò ní tú náírà mo ṣàdúrà fẹ́ láàárọ̀ pàtàkì tó láàárọ̀ ẹ̀ mo ní àṣírí ẹ̀ ò ní tú àwọn èèyàn pé àwọn èèyàn pé wọ́n ṣe because èèyàn dáadáa ní pápátá bí fún ara wa báyìí tí náà wọn oṣù kan lára wọn tó yẹ pé àátọ̀ ẹ̀ kan náà lẹ́yìn eléyìí òkèlá lókun wàá rí ṣe tó wá ṣẹ́kù onídàkàkà wàkàrà ọ̀làfẹ́ràn lọ òwe tó dẹ̀ wá ṣe lẹ́gbàá tó jẹ́ olótún yìí àwọn aráàlú àtẹ̀mọ́ ní wọn sáì dá wọn ní mú pé èèyàn burúkú lọ́tẹ̀ fi ṣe olótún fún wa kò ní ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ o gbogbo ọkọ̀ tó bá ń àṣẹ tó bá ń pa bẹ́ẹ̀ máa lóògùn Ọlọ́run máa gbọ́ tiẹ̀ Ọlọ́run àdẹ̀ gbọ́ tiwọn èdè àìyedè Ọlọ́run ní dasá àárín yín o wọn ní wọn tún wá padà lórí wọn ní padà wá bá a pé à ẹjọ́ olóńtú àmú àyà fẹ́ yọ kúrò ẹlẹ́fẹ̀ẹ́ lomi sí ní ọdún jẹ́bẹ̀ èyí ẹ wí yẹn àárọ̀ mọ́. ẹ ṣe màmá ẹ ṣe mà ẹ ṣe jàre ẹ ṣe mà. olótún Ilẹ̀wú máa mú lẹ́yìn ní bá fọ́. Ẹnu wa rí olókùn àṣẹwà. Kúrògùn ìmọ̀ ìgbà. pèrègùn. Ìmọ̀ lẹ́yìn máa lẹ̀. Kọ́sàdẹ̀ pípa gbogbo kọ́ pípa kọ́ ojú wa lòwe máa rí ìwọ̀n. àṣẹ. Ọwọ́ ayé máa ka ẹ̀. àmì o. Ẹnikẹ́ni ìbádìí kẹ̀mẹ́ ní ojú olójú mi. kóun náà má lọ bá wọn ayé o. Ìgbòrẹ́rẹ́ tó máa gbé lọ. àmì o. Àìrojú àìráyè lókè máa mú ọmọ lẹ̀. àmì o. Ilé jáde. Báwo máa rí o? àmì o. Ó ti rí wà. Ọwọ́ ṣì ní ìlà. ilé o ẹ̀mẹ́ sọ ọmọ dáadáa. bẹ́ẹ̀ ṣe wí ló máa rí èyí ẹ wí yẹn. olótún ó yá ní ayépéjú òkè station mo dẹ̀ fẹ́ kẹ́ máa dé àwọn ikú tí mò ń dárúkọ yìí nígbà tẹ́ bá máa wá sí ìdòrò tá a máa ṣe ń tábìlì fún yín a máa bèrè o kò sí ikú tó ń jẹ́ òkè station ayépéjú náà fi lọ
táwa yìí ní fún ibẹ̀ ìlú péjú náà pé o ìlú péjú sùúrù lórí àmàdé ọ̀ ẹ bá gbà àwa ṣàkọ ẹ náà pẹ̀lú ilé káṣe yìí rẹ̀ ẹ bá gbà ẹ náà mọ̀ sọ̀fọ̀ kò lẹ́rìí ẹ̀ ẹ sojú àánú náà wọ̀ jẹ́ntẹ̀ ní o. Omojú rọ̀ àpèjú ayé sàn. Alaikum salam. Gbogbo àdúrà tó ń ṣe fún mi láti wọ ọmọ àbá ní ìlú Ẹ bọ́ sàmì. Àbẹ́rẹ́ torí ẹ̀ ṣe wà bí. ó fẹ́ nígbà ìgbà ẹgbẹ́ ó fẹ́ nígbà ìgbà ẹgbẹ́ wọ́n ní pẹ́ ìwọ̀n ilé ìta tẹ̀mọ́ máa aláìdàbùkẹ́ máa dé báyìí lórí ara rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ lórí ìyàwó rẹ̀ lórí àwọn ẹbí rẹ̀ àwọn ẹni ibi ayé pẹ̀ wọ́n ní lágbára lórí àwọn lórí ayé rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ agbára ọ̀la láwùlà. À ń lọ sí oko nírúgbà báyìí. Èso wa o, èso kì í má pẹ́ o. Ó ti sọ bẹ́ẹ̀ Onírúgbà. Ok, èso kò nírúgbà. À ń lọ sí onírúgbà báyìí. Bàbá ẹ má mú èso lótú lókè ìsàlẹ̀ ní. Ọ̀rẹ́ mi dẹ̀ ló kú wá. ọ̀rẹ́ mi ni olótú ni ìrora ta tẹ̀gbẹ́ kórìíre. Àwọn ọmọ ìsàntẹ̀bọ̀. ọmọ ta tẹ̀gbẹ́ kórìíre you have a good choice. Orí mo ti mọ tipẹ́tipẹ́. Ìní tó wá yìí mo máa rántí ẹ̀ àtiwọ́ àtàwọn ọmọ ìta tẹ̀gbẹ́. Ẹ máa rántí ẹ̀ nípa máa dùn. Ẹ máa rántí ẹ̀ sí ilé. Mo sọ fún ẹlẹ́ẹ̀kan mo ló ti fọmọdé gbé yìí. Wàá bá gbàdúrà. Pé bàbá ya rẹ̀ dì. Pé bàbá rẹ̀ dì. Pé máa fọmọ rẹ̀ dì. Omi tàǹtẹ̀bọ̀ awúrẹ́ mi. Iṣu tàǹtẹ̀bọ̀ awúrẹ́ mi. Ọ̀nà tàǹtẹ̀bọ̀ awúrẹ́ mi. Pé máa búrẹ̀ búrẹ̀ tó mùkẹ́mùkẹ́. Ìlú máa tóbi ká pààrọ̀ fún bàkàrà. Ibi tàǹtẹ̀bọ̀ à ń gbọ́ ọmọkùnrin àlè. Ìgbà kan ṣe olú ẹjọ́ lẹ́sẹ̀ ẹni kò gbìn ọba agbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀. Agbọ́dọ̀ kọjá ní tìpọ̀ sọ́fíìsì. Máàmù mo ti rí ẹni ẹ̀pá rẹ̀. Ìlú mi kọ̀rọ̀ sí ẹni ẹni. Ẹ jẹ́ ká fi seriousness. Ayéjú àìlọ. Òun lọ sọ̀pọ̀tì ní ilé ẹgbẹ́. Ìwọ ẹ máa jẹ olórí tó kejì.
èmi olórí àkọ́kọ́ ní ẹgbẹ́ ní bọ́bá jùlọ òdúdó lórí tó kejì olórí tó kẹta rẹ̀ olórí tó ọba lè gbé ájú ẹ ṣe o ẹni bá fọ ọrọ̀ mi ṣe náà yìí èdùn mọ́ wọn inú abímọkú mi dùn inú abímọkú ẹni dùn inú wọn mi dùn inú wọn mi dùn inú wọn mi dùn kọ́ bá dì oyin kọ́ fẹ́ ta ẹ wọ́n lè rí ẹ ta kọ́ dódò kọ́ fẹ́ gbé ẹ lọ wọ́n lè rí ẹ gbé lọ kọ́ dì ẹgbà kọ́ fẹ́ nà ẹ wọ́n lè rí ẹ nà ẹsẹ̀ kẹta máa kú dédé wọn àgbà ọlọ́ ẹsẹ̀ kẹta wẹ́ẹ̀ ní ṣe oyèrè kó bá gẹ́sẹ̀ o ló mọ orúkọ rẹ torí ọmọ ẹbí ọmọ oyè ọmọ bá gbọ́ oyè so àdúrà àgbà àṣeṣe rẹ o orun kẹta mọ bẹ́ẹ̀ Ìjẹ̀bú Traditional Council lábẹ́ bàbá wa Àwùjalẹ̀ ọba Dr. Sikiru Adétọ̀nà GCON àgbàkejì AP wàtúbọ̀ lògbà rẹpẹ́ o ẹnì bọ́jọ́ lọ́jọ́ lọ ó ti tó dédé wọn oníkàwùkù òye mọ̀ ayé rẹ̀ ní council of Oloritun ní zone ní central ní oníkàwùkù mọ̀ ayé rẹ̀ o ẹni gàgà ń ṣe dáná èyí lọ ní Oloritun is not Oloritun. Adé Aláṣìṣe ni the most senior Oloritun lókè lẹ́nu Oloritun Ẹlẹ́rùgbàdà kó bá dé sẹ́yìn gbọ́dọ̀ gbé kí ní ilé kí n kọ́kọ́ kí dáadáa tá a bá kúrò lọ́dọ̀ ọ̀hún tó kàn kú ọ̀nà tó kàn àwọ̀ tẹ̀ oníkùnrin fáwọn kò ṣe jẹ́ sí ìwà tẹ́ máa hù tó máa di pé a máa padà lọ sí tàǹtẹ̀bọ́ lọ́fẹjọ́ yín sun ìmáàmù lọ́fẹjọ́ yín sun tùràkì lọ́fẹjọ́ yín sun àwọn èèyàn Ọlọ́run ní fún ẹwú o. àṣẹ àti jẹ olótùn rèé òun rèé ń pẹ́ o àti yọ olótùn èpè rárá kí ìwé rẹ̀ bá ti dé sẹ́yìn kọ́ constitute committee ni kí committee bá ti jókòó kàn bá sọ̀rọ̀ tòótọ́ ró ṣẹ̀ṣẹ̀ yẹn. a ní olótùn tó wà ní suspension deni èṣù jà àwọn náà jẹ sọfọ àárí títà aṣáájú sọfọ wọn bí dà ọ̀rá ṣe jókòó ìta kó débi kọ́kọ́ òun náà olótùn kí àwọn abẹ́rẹ́ ọ̀nà ẹ̀fọ́ tó tóbu sí i lè tún tàbádé tó rò náà yìí ẹ má ṣe ìrànlọ́wọ́ ikò lẹ́rù lórí ikò lẹ́rù owó rẹ̀ má gbà ẹ̀ náà kúrò ní ọ̀hún yẹn o ó disrespect torí ìdá mi ṣe ìkàwé rẹ̀ kí n sọ fún àwọn ènìyàn rẹ̀ kan dáwọ́ rẹ̀ nìkan mu àìjẹ̀ dáhùn náà. Ṣáà máa rìpọ́tù rẹ̀ sí tún ẹ̀ gangan kọ́ máa bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ jà níbẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ jà nígbà tẹ̀wọ́ ẹ ṣàmì ẹ ṣe Oloritun Òdúbọ́ náà ṣàdúrà rábùrò Oloritun Ìtantebo ìdòrò ìgbàlódé sí lákòókò rẹ̀ lórí Ìtantebo lákòókò àwọn ẹni lórí rẹ̀ ìjàrà sọ orí ọ̀fìn ṣe ní owó adé àlàáfíà adé wíìlì fọmọjoyè o wíìlì fìyàwó jẹ o bí kò ṣe rò àjàsí rere tó. tó mọ̀ fọmọ fẹ́ràn rẹ̀ náà yìí. àbí ń fẹ́ràn rẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ báwo. Yeah.
àdúrà Àwùjalẹ̀ bó bá ṣàdúrà lọ ṣe aṣọpọ̀ ọrùn Ìjẹ̀bú mú ilé ìnáwó wọ́n ti bẹ̀rẹ̀ ọrùn ìtàkẹ̀rọ̀ wọ́n mú ilé ìnáwó wọ́n ti bẹ̀rẹ̀ lóòótọ́ là ń ṣe káfíń ọ̀hún lè tún sọ̀pọ̀ ní ìtú rẹ̀ lè dàgbà jù ń bẹ̀ olóòótọ́ rẹ̀ dàgbà jù òun lọ́ba wà òun rí ìbádẹ́jọ́ wọn ń bẹ̀ òun rọ́kọ̀ dídí wọn irú obìnrin náà sọ̀pọ̀ èyí mọ ọkùnrin wọ́rọ́kọ̀ rẹ̀. tó tán oní èsì òkòkò mọ̀ ẹ̀jíṣẹ́ wọn bẹ̀. àṣà ìṣẹ́wó ló lè. Olótún wọ́n ti ṣàdúrà tó pọ̀ èdè òwúrọ̀ òun ní ìlú rẹ̀ ọmọ rẹ̀ pé ní kúrò ọ̀nà tó ṣe èdè rẹ̀ jẹ́ náírà ní màá ṣe dé ìtòrò ní màá ṣe dé ìtòrò àwọn Christian wọ́n ń kọrin wọ́n sì kọ́. ìkálágbára omi ẹyẹ òkè tálágbára omi ẹyẹ òun lọ́mọ lọ́rùn tó padà wá sí pẹ́ òkè tálágbára tó rí ẹlẹ́. ṣe rí bàbá wa imam Alhaji Wahab ọlọ́run á túbọ̀ lọ́ra ẹ̀mí ẹ̀ túbọ̀ pẹ́ ẹ̀ ní pẹ́pẹ́ ìyà ní òní fọ́ atẹ́gùn burúkú ò ní fẹ́ lóyún lórí pé ìdájúmọ̀ process ọ̀rọ̀ ló tún àwọn wàhálà kan dìde àwọn wàhálà yẹn dìde níwò yìí má ṣe wà lọ́lé babaláwo kan àná kan ń bá níjà àwọn tíra kan lọ́wọ́ kíkọ́ ẹni ní kéwú nígbà ìwé òfin ìṣẹ̀lẹ̀ ìtọ́jú rẹ̀ ló wà ní ó ju gbá wọn sọ ọgbọ́n kìtì ó yẹ ẹlẹ́rú bàbá ó ju gbá wọn orí ìjókòó wa ìdíje náà máa fi kéde rẹ̀ wọ́n ti sọ yín bàbá ń ké fún lọ́sọ̀ wọn àtọ́kọ eléyìí bàbá ìnáwó eléyìí bàbá ìnáwó ìtúrẹ̀ wọ́n ti ṣàwọn kẹ́ni. olóòtú sọ́ọ̀lì ẹ̀ ta ká ọlọ́ọ̀tún kẹ́kọ̀ọ́ olótú sọ yìí sáà kẹ́kọ̀ọ́ náà o. àwọn ọba ẹni ìṣèjọ ló fún ọdún ìgbó ìjẹ ẹ̀rọ náà àṣẹ wa. àṣẹ o. àárín wọn pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ń dàrú àárín wọn pẹ̀lú àwọn ajá rẹ̀ ń dàrú àárín wọn pẹ̀lú ọmọ ìtún rẹ̀ ń dàrú o olótún wà náà mojú kúrò o èyí ti dédé ẹran olótún jẹ ládùúgbò olótún lẹ́mìrì fi ṣe ṣègbè nù èyí ti dédé ẹran olótún jẹ ládùúgbò tó bá dánwò ara ẹ̀ nìyí o wà náà mojú kúrò o ẹ̀ka yìí ṣe dédé ẹran olótún gbọ́ tó fún ṣèwà wo bàbá ń bọ̀ rà ń gbọ́ èyí ṣe kò kùtì rẹ ní méjì kan ti dára wọn nílẹ̀ rọ́bà ẹ lọ fún ọba kan ṣe ń lọ wọn bá dẹ́dọ̀ rẹ kí wọn bá sọ fún ọwọ́ ìjà kan ṣe lè pakọ́ yé màá ṣe ìjìnlẹ̀ ló wà bá mú wa tó o máa jókòó kan máa kó wa báyìí èyí ṣe wo ẹ máa lọ bọ́ wọn fọ kí ìkẹ́ ẹjọ́ ṣe bẹ́ẹ̀ àjọ ẹ̀ṣọ́ àtútù rẹ gbé mu ìró ṣe lẹ́nu lẹ́nu káfíń àṣẹ ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run owó bọ̀ lágùntàn ké ìlọ́po òun lọ́lọ́run máa fi rọ́pò fún ẹ o lédè àṣọ nínú yìí ní agbára àwọn ìjìnlẹ̀ tó tán kára yìí jẹ àríwá o ní agbára bẹ́ẹ̀ ní Àwùjalẹ̀ lórí Àwùjalẹ̀ nínú ìlú rẹ o káàbọ̀ mi ṣe o olótú níjẹ̀bú òde ìránṣẹ́ Àwùjalẹ̀ ni o èyí ṣe ìrántí ẹ bálẹ̀ ní ibì kan o a sì ní abẹ́ bálẹ̀ o a sì ní abẹ́ ìran kan abẹ́ Àwùjalẹ̀ ni o and recognized by government. So, orí inú ẹ̀
lágbára Ọlọ́run ká máa rí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì tí ó máa ti fẹ́ fọ bó bá ṣe mú mọ́ nípa tó yẹ kí n ti jọ yòó lókun rẹ̀ tó. Olótún yín yẹn olótún yín ó lọ síwájú for the first time ó lọ síwájú lágbèrè àwọn aráàlú ọ̀hún fẹ́ ìpàdé. Bá dẹ̀ mọ̀ kó lọ ìpàdé bá mọ̀ kó lọ ìpàdé eléèbù ti jókòó orí sí eléèbù máa gbà kó wá dìde kó o gbàgbé ọ̀rọ̀ rẹ̀ 50,000. èèmù sọ̀rọ̀ kíá eléèbù máa gbà kó wá dìde 50,000. Ó di 1,000. Bàbá wa pẹ́ ẹ má ṣáájú wa pọ̀ olórí tún wà pẹ́ o wà pẹ́ ẹ̀mí wà pẹ́ ẹ̀mí olórí ẹ̀kẹ́ mọ̀ mi ṣàbúrò ẹ̀ ní 1,000. Alábòrò ètò lórí owó ìwò ìgbé mẹ́rin 1,000 méjì lórí wa dédé ikú Udele tabure pa ko tabure pa ka je. Wọ́n kẹ́ yẹ kó pé 10 ní kẹ́ yẹ kó pé sọ̀rọ̀ òkè ọ̀pọ̀ kiri kẹgbà wọlé bẹ́ẹ̀ kẹgbà wọlé. 5,500. Oye ẹ̀dáhùn Ìtàntẹ̀bọ̀. Alábàmí méjì fi kọ́ bọ́ọ̀lù méjì rẹ̀ dẹ́bù. Alábàmí abájídé wẹ́rọ kọ ànábì. Ó kọ ànábì di náà ìlú àwọn òjò bọ̀. Olótú dáhùn Arizona. wọ́n 2,000 ọmọ. Wọ́n 2,000 ọmọ kó pé. Gbáfilà ẹ. Ó ti jọbẹ̀. Olótú jẹ́ ẹ̀yẹ sún síbí. Olótú ẹ ti dé pàdé o ní Òkè-IWADE. Ó ti ṣe kiri ọ̀dà ẹ̀ pé ó ti yí ẹ̀ ìwọ̀n já ọjà kùtù. Olótú yín ti dé pàdé l'Òkè-IWADE o. Now kí dédé ilé fọ ọkùnrin o kí ẹni fọ àkùlé o. So ní báyìí a ti parí ètò Olótú ti dé ìpàdé àdúrà ẹ máa ṣe náà rí sọmọ ẹsẹ̀ rẹ̀ ní sí níbí o ẹsẹ̀ rẹ̀ ní sí o ẹsẹ̀ rẹ̀ ní sí o ẹkẹ ní ṣe fẹ́rẹ̀ náà tán
agbọ́ràn sẹ́ni mẹ́rùn bí àwọn náà gbọ́ tẹ́lẹ̀ àmọ́ kó bá ṣe ẹ̀mí ọ̀rọ̀ sọ́fọ́ kàbá tí lọ bá bàbá ìmáàmù lé ká lọ bá bàbá ìmáàmù gègé ká lọ bá túrà kí àdínì ká lọ bá mọ́ bàbá òkú òbí ká lọ bá àwọn àgbàlagbà má ṣe wá o ilé ìtòsóhùn dùn láàrin kájọ ṣe ní kájọ jẹ kájọ ká ń ṣàwàdà o èso nílùú ẹ o èso níjà ẹ lọ wọ́n máa sọ fọ àwọn Awùjalẹ̀ máa ń pèdè dán o lòdì sí ìjà Awùjalẹ̀ lórí ṣe wá o if you do that Awùjalẹ̀ lè nílùú ẹ o káà jẹ́ ìránṣẹ́ rẹ o káà bọ́ bí ṣèlú ọ̀hún ọba ẹni tí ń ṣe láti gbà yẹn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ yí padà o èyí padà má ṣe wá o wọ́n bá láṣẹ o nítorí ẹ̀kọ́ àjùṣe rẹ o bàbá ìmáàmù túràkì àti gbogbo ẹ̀yin tẹ́ wá ẹ má yìn ìlú túnú from time to time ṣe ẹ máa bọ́ máa sọ̀rọ̀ kẹ́ ẹ máa educate rẹ̀ ẹ máa yẹn láti ẹ má fún ní false information torí sọ fẹ́ pẹ̀lú túràkì àdéhìn náà ń kíra kí n lọ bọ́ ló tún kí ọ̀tẹ́rù sọ pé nìyẹn bá a ṣe máa ya ka lẹ́tà ẹ̀ ní òkè lọ́hùn-ún pé olóyè tuntun ti dé lókè ó dọ̀wọ́ wọn o secretary dà secretary trader ẹ̀kọ́ orúkọ gbogbo àwọn tó wà bí. ṣé ẹ̀jẹ̀ ìtàǹtẹ̀bọ̀ ẹ̀jẹ̀ sísà láwọ̀ àbẹ̀ ni bẹ́ẹ̀ lè kọrin bẹ́ẹ̀ lè jò. ẹ máa lánú gbà ó ọmọ ìdílọ sí yẹn o bàbá lọ wọ láríwájú olùdọ́lá rẹ̀ tí mo jẹ́ eré lótú kẹ ẹ mọ̀ sí rere o. Wà pẹ̀lẹ́ ni o olótú wà pẹ̀lẹ́ ni o olótú gbáàjì kò kàyé já bó tẹ́lẹ̀ wọ́n ti gbáàjì olótú ti gbáàjì. Orí ẹ̀ ló bá ẹ̀ ṣe. Olótùn àdúrà ẹ gbà. Ó ṣọpẹ́ ẹni tó ní tòun ò gbà ó ní bó ṣe ṣe. Ọmọ òṣìlóye ìjòyè ó ṣe sẹ́ni kí ó jẹ balógun ọmọ ògẹ́sí lọ́sàn-án ògèèyàn lóru ọmọ ṣàṣà ènìyàn ní kíni láwùjọ ọ̀sẹ̀ bàbá lọ́wọ́ lọ́wọ́ tẹ̀rù tọmọ ní kíni ọmọ àbígbàbọ̀ onókè mòró fẹ́ràn ìyàwó àwòrán bíbí rẹ̀ ò ṣe é fowó rà lé bàbá ní ẹ̀yà òkú bíbí rẹ̀. adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. ẹ jẹ́ ká fi dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. ọpẹ́ ni pé a bá bàbá wa. Olótùn ọbalẹ̀dẹ̀ máa wo ti jáde láàbò ní ọ̀tọ̀ ṣe kiri náà. lẹ́yìn olótùn bá parí ní tiwa wa sáìn ni ẹ̀. Àmín. gẹ́gẹ́ bíi tí bàbá olótùn sọ ní ẹ̀kọ́. Ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá ń sọ o. ẹ ṣe sùúrù o ẹ̀yin bàbá olótùn gan ẹ ní sùúrù. gẹ́gẹ́ bíi tí olótùn sọ lẹ́ẹ̀kan fún olótùn wa níta tẹ̀bọ́ ẹrù tẹ wá gbà bí ilé ni àmọ́ náà ni o.
tó yẹ ẹrù kì í ṣe ẹ̀yin nìkan gbogbo ẹ̀yin olóòtú pátápátá ni mo dojú ọ̀rọ̀ náà kọ ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ ṣàròyé ẹ ṣe sùúrù ẹrù àmọ́ náà ni pé ẹrù yìí ìgbà tọ́lọ́run bá tó parí ayé tó parí gbogbo ẹ̀ ó wá gbé àmọ́ náà ó pe gbogbo àwọn màláìkà kí ni àmọ́ náà ò ní Quran pé ẹ̀yin màláìkà ẹ gbà àwọn màláìkà kọ wò wọ́n làwọn lè gbé dání ó pe àwọn òkè ńláńlá ẹ̀yin òkè ẹ gbà kì í ṣòkè wádìí o kì í ṣòkè jàsí o àwọn ẹbí òkè ńláńlá ẹ gbà àwọn òkè náà kọ̀ wọ́n làwọn lè gbà ó wá pe Adam àwọn Ádámù ló wá gbà á àmọ́nà tán àwọn gbàǹjọ́ náà ló ń dà wá lámúlé nìyí o kí ni ìtumọ̀ ni pé àìlèṣòdodo bàbá ló tún dọwọ́ ẹ o ó dọwọ́ ẹ o ìtàǹtẹ̀bọ́ Ọlọ́run ní jẹ́ ó dàrú o pàtàkì náà ni olótú ti sọ lẹ́ẹ̀kan bàbá rí èèyàn kan tó wá bá ẹ̀yin olótú ẹ̀yin yóò rà bàtà sí ìsọ́ọ̀sá ẹ máa gbọ́n etí yín ni Kùránì ló ń sọ fún wa wípé kájìnà tí wọ́n sọ pé wọ́n wí pé mo gbọ́ sọkọ wọ́n sọkọ tó yẹ yín Ọlọ́run náà wà pẹ̀lú yín o àsìkò tẹ́ ẹ wá yìí ẹ mọ̀ sí dáadáa o ijó abá ijó fún yín o ayọ̀ abáyọ̀ fún yín o àánú Ọlọ́run ní já pẹ̀lú yín o àlàáfíà ẹ̀mí gígùn òun lẹ máa fi Ọlọ́run tó bá yín bí àbùkátà tèmí torí pé kí ni ìmọ̀lá àwọn mọ̀ mi dáadáa. kí ló ń ṣe yín náà. gẹ́bí tí ìmọ̀mù sọ ìmọ̀mù náà máa pè ìgbà tó jọ́ lótú nǹkan pèlè lótú ni aṣáájú ó sọ lẹ́ẹ̀kan gbogbo ẹnikẹ́ni tó bá bá ẹ ń ṣọ̀tá torí máa ń ṣàdúrà kan fún ní ìtàǹtẹ̀bọ̀ pé ó yí ọmọ tó bá ń dààmú ìtàǹtẹ̀bọ̀ ó yẹ ibi tó bá gbé bọ́ bàtà ẹ̀ sí kò ní rántí ko. ẹ ṣàmì náà. àdúrà yẹn ṣẹ̀dá wọ́n ní ẹni dáhùn ẹni nígbà náà lọ ẹ̀ rántí kó bàtà rẹ̀ dídèdè ẹnìjọ́ mọ̀ ẹ̀ rántí kó ẹni tó bá bá ẹ̀ ń ṣọ̀tá wọn ní rántí kó bàtà wọn. Ọlọ́run ní fi ẹ́ lé wọn lọ́wọ́ àwọn Ọlọ́run kò ní já pẹ̀lú ẹ gbogbo èyí tó kù kọ́nà wọlé aráyà kọ́nà tí ó ti ìbílà tálà bí tókì ní ìbílà sábà bí kẹ́bùrì rájà ìgbà bí tẹ́kìrì ìgbìmọ̀ ìyẹn ni pé bùkátà ẹ̀ tó kù Ọlọ́run àbíyẹ̀ Ọlọ́run àbíyẹ̀ fún wa Ọlọ́run àbíyẹ̀ fún wa gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà bùkátà tiwa náà Ọlọ́run àbíyẹ̀ fún wa gbogbo ẹnì bùkátà ẹ̀ Ọlọ́run àbíyẹ̀ fún wa gbogbo ẹ̀yin bàbá dúpẹ́ lọ́dọ̀ yín o ẹ ṣe gan-an ni o bàbá lótú mo dúpẹ́ lọ́dọ̀ yín ẹ̀gbọ́n àbúrò mo dúpẹ́ lọ́dọ̀ yín o bákan náà àná mi mo dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin náà sà gbogbo ẹ̀yin bàbá a dúpẹ́ lọ́wọ́ yín o ní orúkọ gbogbo àwa ìtàǹtẹ̀bọ̀ wọn náà dúpẹ́ lọ́dọ̀ yín Ọlọ́run má fi eléyìí ṣàṣemọ́ wa o má fi olótùn bú yín má sì fẹ̀yìn náà bú wa bàbá olótùn yín sà tura kí a dín dà. Orí ta fẹ́ ṣe fún ìlú Ọlọ́run á jẹ́ kó mọ iye rẹ̀ àbí o ó máa lọ rí sẹ́kítì òkè léni wọ́n máa kọ lẹ́tà ẹ̀ mo máa gbà dání lọ sí central lọ́la nítorí ǹjẹ́ máa lọ kà náà wípé àti ní olú tuntun ń bẹ̀ wàá ṣọ́ra o ẹnu ẹ̀ á bò torí pé kò rí bẹ́ẹ̀ nígbà tí kò lẹ́rù olóye oṣù tí kò lẹ́rù dúró làlọ́ pè fún àgbára náà kò lẹ́rù ṣe rọ ni. ọdún mẹ́rin. bá a fẹ́ dúró dè yẹn a fẹ́ mi sọ̀gbọ́n àwọn lẹ́ka ẹ̀ lọ́la. ọ̀rí sẹ́kítì o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olótú tó kù èyí tí mò ń sọ yìí àwọn olótú tó kù yìí lókè àwọn náà fi rán mi o. bàbá imam. appearance yẹn sà tó bá máa wá fún appearance. àwọn appearance kò ná ní nǹkan kan o. ó tí o èèyàn 30 ló máa kó dání èèyàn 30 ló máa kó dání kò ná ní nǹkan kan tó bá mú tó débẹ̀ tó fún wa ní bottle water àwa olótún
bó fún wa ní nǹkan kan tó ṣàfihànṣe tó lọ ó dàbọ̀ ẹ́ bèrè lọ́wọ́ àwọn tó ti ṣànáṣá kó tó kọ̀wọ́ náà o. Yorùbá àti gbọ́ gbogbo nǹkan sà inú ìtàn ló wà. mo ti gbọ́ Yorùbá yìí nínú ọmọ lè mọ rí àjọ tí bá dà ẹ̀yin la fún nìyẹn ẹ ṣe sà ẹ lè máa mú lótú yín lọ ní. La ilaha illallah Allahu Allah Muhammadu Rasulullah Habibullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah Allahu Allah Muhammadu Rasulullah Habibullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah Allahu Allah Muhammadu Rasulullah Habibullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah Allah Muhammadu Rasulullah Habibullah alayhi wa sallam. Olúwa Ọlọ́run mi ṣóhun lèmi rí kí. Olúwa Ọlọ́run mi ṣóhun lèmi yọ̀sìn. Ó sì ti ṣàdéhùn fún mi pé ìwọ Àmínà ó gbogbo ọ̀nà tó bá gbé gbà. Wá sórí ìlérí Ọlọ́run ṣẹ ni mo ṣe mọ́pẹ́ wá. Allah Muhammadu Rasulullah Habibullah Ọlọ́run olóore yẹ ló sìn tó takú. Ọlọ́run olóore yẹ ní ìwọ dúpẹ́ fún. Ọtí lọ́hùn ojú rẹ̀ ọba tó kí ń sìn ọ̀nà wọ́n ló fẹ́ gbé gbà tó fi níwọ̀ náà. Muhammadu Rasulullah Habibullah màmá tó bí mi lọ́mọ sóhun lèmi pọ́nlé. Bàbá tó bí mi lọ́mọ sóhun lèmi pọ́nlé. Ṣáwọn ló ní sábàbí mi mo fi ṣòbí rere. Màmá ti ṣàdúrà fún mi pé ìwọ Àmínà gbogbo ọ̀nà tó bá ń gbé gbà. Wá sórí ire àdúrà màmá mi gbà ló jẹ́ mọ́pẹ́ wá. Allahu Allah Muhammadu Rasulullah Habibullah sallallahu alayhi wa sallam. Màmá tó bí ẹ lọ́mọ sóhun ni wọ́n rí bú. Bàbá tó bí ẹ lọ́mọ sóhun ni wọ́n rí bú. Ọtí lọ́hùn wá gíga nílé ayé ń bí ọ̀nà wo ló fẹ́ gbé gbà tó fi ní jábọ́. La ilaha illallah Allahu Allah Muhammadu Rasulullah Habibullah àfà tó kọ́ mi kéwù ṣéun lèmi pọ́nlé. Ọ̀gá tó rè mí dàgbà ṣóun lèmi yá sí. Wọ́n ti ṣàdúrà fún mi pé ìwọ Àmínà gbogbo ọ̀nà tó bá gbé gbà. Wá sórí ire àdúrà afá mi gbà ni mo ṣe mọ́pẹ́ wá. La ilaha illallah Allahu Allah Muhammadu Rasulullah Habibullah àfà tó kọ́ ẹ̀ kéwù ṣóhun ni wọ́n rí bú. Ọ̀gá tó rè ẹ́ dàgbà ṣóhun ni wọ́n rí fín. Ọtí lọ́hùn wá gíga nílé ayé ń bí ọ̀nà wo ló fẹ́ gbé gbà tó fi ní jábọ́. La ilaha illallah Allahu Allah Muhammadu Rasulullah Habibullah sallallahu alayhi wa sallam. Àwọn onísábàbí mi ṣáwọn lèmi rí kí. Nígbà táwọn kan lè rò páwọn lè rẹwà jẹ. Lọ́bọ̀ lọ́hùn bá kọ̀ ọ̀yà ló sún mi síwájú ni mo bá wọlé music ẹ̀ ò rí kó tọ́pẹ́. La ilaha illallah Allahu Allah Muhammadu Rasulullah Habibullah sallallahu alayhi wa sallam. Àfisco sálámì ìwọlé mi rí kí. Ọkọ̀ àwẹ̀rọ mi sì ń bì. Ajígbàtọ̀kọ àbúrò àfàsco mi Ismaila. Bàbá Aliya Aisha bàbá Khali Abdullahi Afisi tó kárí ayé.